Ó di dandan. That's obvious. Look at this bloody idiot. Ìwọ rádaràda ẹ̀. Ó lọ bà career ọmọ tèmi jẹ́. Ìwọ. Ǹjẹ́ lè ní nǹkan kan báyìí? Ṣé o ní mọ́tò? Bẹ́ẹ̀ mo ní bet ó ní problem lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Daddy, ṣé ń gbọ́? Deep freezer ńkọ́? Mi ò ní. Eh? Mi ò ní mà. That means pé ọmọ yẹn láti máa lọ sọ́jà every day. Daddy ṣé gbọ́? Ǹjẹ́ o ní air conditioner nínú yàrá ẹ̀ báyìí? Mi ò ní bet mo ní standing fan. Eh? Mo ní standing fan. Irú ilé wo lò ń gbé ná? I control the room and the parlour. You control the room and the parlour. Ṣé o ní toilet? Ó ní toilet. Ẹ̀yin mélòó lẹ ń lò? In fact, the other side yẹn about 11 people ló ń lò sí side yẹn but ní side ọ̀dọ̀ tí tèmi just àwa mẹ́jọ péré ni a máa ń lo toilet. Ẹ̀yin mẹ́jọ péré. Ṣé ó tán? Daddy, ṣé mọ̀ pé ọmọ yẹn máa lọ kó infection bẹ́ẹ̀ yẹn ni ṣá? Daddy. Ǹjẹ́ ẹ̀ ní lọ bá wọn refurbish glass kan tí kó jáde lọ́rùn yẹn báyìí? Àbí báwo ni? Jimmy.